بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ونيجي ìjọ nínú oṣù Zulhajj ọdún 1440 àti 437 léè tó ṣe dédé sí ìjọ kẹwàá nínú oṣù kẹsàn-án ọdún 2016. Tírà Ahkamul Janaiz ti Sheikh Nasiruddin Sunna Nasiruddin Al-Albani rahimahullahu ta'ala. A bẹ̀rẹ̀ tírà ìpadà láti bẹ̀rẹ̀ tírà ìtẹ́lẹ̀ a máa ń torí àwọn sábàbí kan àwọn ìdí kan sí méjì kan ó fà tó jáde pé a fi bẹ̀rẹ̀ padà láti bẹ̀rẹ̀ bá a ti wá fẹ́ bẹ̀rẹ̀ padà báyìí pẹ̀lú bismillah kọ́lọ́njá yọ rẹ̀ pẹ̀lú alhamdulillah pẹ̀lú àgbọ́yé tí ń bẹnu tírà náà gbogbo ń táwa máa ké fún wa nínú rẹ̀ ọlọ́njọ́ wúlò fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa láyé àti inú sàrà àti lálìkì yóò mà àwọn àtìṣe tá a máa ṣe àwọn mistake tó máa wáyé bí a mistake tó máa wáyé níbi agbègbè kẹ́límà láfẹ́ tó táàrí tú ni àti èyíkéyìí ààyè tí bá wọlé kí mistake yóò jẹyọ àǹbẹ̀lọ̀ kọ́nà kó sàmójúkúrò fún wa kọ́nà kó yááfì wa torí pé a ṣe mistake kò sí ní a ṣe mistake àmọ́ àǹbẹ̀lọ̀ ìṣe déédéé wa kọ́nà jó pọ̀ ju mistake wa lọ wala la ilaha illallah. Tírà Ahkamul Janaiz wa Bid'uha tí àfáàgbà ní Sheikh Nasiruddin Al-Albani ó kó àwọn ẹ̀kọ́ tó pọ̀ sínú nípa tó rọ̀ mọ́ ètò bá a ṣe ń sìnkú bá a ṣe ń wẹ̀kú bá a ṣe ń fi aṣọ wé òkú àbí bá a ṣe ń fi aṣọ bòkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tó contain janaiz àtàn tó rọ̀ mọ́ ta'ziya àti bá a ṣe ń kírun sókù la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan tí a máa ṣe ní àlàyé nínú tírà yìí adẹ̀bùkátà rẹ̀ ká mọ̀ nípa ìbáadà torí pé ìntọ́rọ̀mọ́ janaiz ìjọsìn kan ní tó dún fún rẹ̀ ìbáadà kan nínú àwọn ìbáadàt ṣẹ̀rẹ̀sán rabi torí pé Islam fi àwọn ẹ̀san kọ̀ọ̀kan fi ti fún sọ abẹ́rẹ́ kọ́lọ́n fi àwọn nǹkan tó kó sínú kọ́lọ́n kó fi yé mi àtẹnì kọ̀ọ̀kan wa. Sheikh Nasiruddin Al-Albani afa bẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú ma yajibu ala al-marid nǹkan tó jí ọ̀ranyàn lórí ẹni tí ó bá ṣàárẹ̀ aláàrẹ̀ in tó jẹ́ dandan tó ń láti máa ṣe nígbà tí ó wà ní orí àárẹ̀ ni torí pé àárẹ̀ kíní kan ní tọ́lọ̀ máa fi ń ṣe ìdánwò fún ẹrú rẹ̀ ẹrú tó jẹ́ mùsùlùmí àbí múmìnì tọ́lọ̀ fi àdánwò kan àdánwò ń tọrọ máa àárẹ̀ ọlọ́run rú dáadáa máa ní o orí ńlá lọ́lọ́run rú ma
gbogbo tó bá ti wá ṣiṣẹ́ pẹ̀lú àwọn kan tá a máa kà síwájú yìí yóò máa jẹ́ orí ayé àtàrí kí ó máa fún inṣàlá. aláàárẹ̀ torí pé ikú nígbà míì ìbẹ̀rẹ̀ rẹ̀ ni bí máa ń ṣẹlẹ̀ ní pẹ̀lú àárẹ̀ ẹlòmíì tó bá fẹ́ kú àárẹ̀ ni ó ṣe orí fífọ́ lásán ló kàn mẹ́lòmíì orí fífọ́ lásán lẹ́lòmíì ò ṣe adẹ̀gbàbẹ̀ lọ́bẹ̀ ẹlòmíì inú oorun ni ẹgẹ́ tí wàá kò sí ní tí ò lè bí kẹ́mi ò lọ ẹlòmíì gan o lè má ṣe nǹkan kan lè má ṣe nǹkan kan lè má ṣe tí o ma wà nù àlàáfíà rẹ̀ ẹ kà gbọ́ pé o ṣàláìsí ni sọbọ́nà ṣe máa ń ṣe ìntòwú nìyẹn tó àárẹ̀ tẹ́yìn bá rẹ̀ lórí àárẹ̀ kí ni àwọn nǹkan tá a fẹ́ kéèyàn ó máa ṣe kí ni àwọn nǹkan tá a fẹ́ kéèyàn ó mójútó Sheikh Nasiruddin Al-Albani afani nǹkan àkọ́kọ́ alal marid ó ń jẹ́ ọ̀ranyàn lórí aláàrẹ̀ an yardiya bi qada'illah kó yọ́nú sí ìdájọ́ Ọlọ́run kó yọ́nú sí kíni ìdájọ́ t'Ọlọ́run kó yọ́nú sí kádàrá Ọlọ́run ba wa yasbiru ala qadarihi kó dẹ̀ máa ṣe sùúrù lórí kádàrá àyàmá èyí tí Ọlọ́run bá yàmá kó ṣe sùúrù lórí kádàrá tọ́lọ̀ bá yàmá. wa yuhsinu zanna bi rabbihi kó dẹ̀ máa ní èrò tó dáa kó máa ní èrò tó dáa sí aṣẹ̀dá ẹ̀ sọlọ́ba tó ṣẹ̀dá rẹ̀ nìyẹn kó máa ní èrò tó dáa sí pé Ọlọ́run ro dáadáa mọ́ mi ni lórí ààrẹ tí mo ṣe kó máa ṣe àwọn nǹkan wọ̀nyí zalika khairun la eléyìí ló fi lóore fún o eléyìí lóore fún gán qala rasulullah sallallahu alaihi wasallam sọ pé ajaban li amri lil mu'min mo ṣe mà ní èèmà tó tóbi fún al-amri mu'mini ajibtu ajaban nìyẹn maf'ulul mutlaq ní ẹ̀fà ni ajibtu ajaban mo ṣe mà ní èèmà tó tóbi gan sí al-amri mu'mini inna amrahu dájájú al-amri rẹ̀ kullahu gbogbo ẹ̀ khayrun orí ni fún sẹ́gbọ́ gbogbo al-amri mu'mini gbogbo sẹ̀mí ayé rẹ̀ from A to Z láti alif de ya rẹ̀ khayrun ni orí ni fún wa laysa dhalika li ahadin illa lil mu'min eléyìí wá sí fẹ́ nìkan àfi fún mu'min ló wà fún in asabatu sarra tí nǹkan dùnú bá ṣẹlẹ̀ sí tí nǹkan dùnú bá bá ṣàkàrọ̀ tó sọpẹ́ fọlọ́ tó dúpẹ́ fọlọ́ ba tó sẹ́yìn fọlọ́ ba ẹ̀yìn tó ṣeun ọpẹ́ tó ṣeun fakana khairan la yóò tún máa jẹ́ orí fún nǹkan dùnú ló bá o bóyá kọ́lé àbóralẹ̀ àbóramọ́tò àbóramọ́síìnì àbófẹ́yàwó ẹgẹ́ ti bá wọn àbóbímọ gbogbo àwọn kan wọ̀nyí nǹkan dùnú ni nǹkan ayọ̀ ni tó bá ṣẹlẹ̀ sí múmìnì tó wá sọpẹ́ fọ́rọ̀ ọba lórí ẹ̀ yóò máa jẹ́ kíni oore fún yóò tún máa bí oore fún pẹ̀lú ọpẹ́ yẹn eré ni túmọ̀ ọ̀rọ̀ tọ́lọ́ bá ń sọ pé la in shakartum la azidannakum tẹ́ ẹ bá sọpẹ́ tẹ́ ẹ dúpẹ́ fọ́rọ̀ lórí ìdẹ̀kùn lórí oore tó ṣe fún yín ọlọ́ni wàláhì máa fi àlékún mi fún yín sọ́dọ̀ pé xeyiri ló máa jẹ́ fún múmìnì tí nǹkan dùnú bá tó bá dúpẹ́ ọpẹ́ yẹn tó máa jẹ́ kíni fún xeyir orí fún. wa in asabatu darra tí aburú kan
ìpalára kan ìbànújẹ́ kan tó bá bá sọ́bàrọ̀ tó wá ṣe sùúrù tó ṣe yẹn fakana khairan lahu yóò tún máa jí orí fún ṣẹ́gẹ́dì wa ẹ̀rí pé gbogbo sẹ̀mí múmìnì ó ń bẹnu kínu ó ń bẹnu orí ẹ̀wùn kafa aburú ní ó ṣẹlẹ̀ sí á dẹ̀ ṣe sùúrù orí ni fún dáadáa ó ṣẹlẹ̀ sí yóò dúpẹ́ orí ni fún lójú pọ́nà kò síbi tí múmìnì ti short kò short níbi kankan múmìnì kò short ìsẹ̀mí ayé rẹ̀ òkúta kọ́lọ̀ kó kàwá sínú àwọn múmìnì náà. wa qala sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ wípé la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billahi ta'ala ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ ṣaláìsí o àfi kó jẹ́ni tí ń ní èrò tó dá sọ́lọ̀ wa àfi kó jẹ́ni tí ń ní èrò tó dá sí Allahu subhanahu wa ta'ala. ẹgẹ́ dùbàbí rawahuma Muslim wal Bayhaqi wa Ahmad hadith alakoko yìí àti hadith ẹlẹ́ẹ̀kejì Imam Muslim gbogbo àwọn hadith wa àti Imam Bayhaqi àti Imam Ahmad wọ́n gba hadith wa. nǹkan àkọ́kọ́ tàbí kí aláàrí òsè nìyẹn kó ṣe kíni kó ṣe sùúrù àárẹ̀ tó sóhun yìí oore ni fóun sùúrù tó bá ṣe yẹn lórí àárẹ̀ ni ẹ̀rí pé dọ̀ráùn nìyẹn àbẹ̀ ẹ̀kọ́ ni tó sùúrù tó ṣe yẹn oore ló máa jẹ́ fún àkọ́kọ́ máa fi ha ẹsẹ̀ rẹ̀ kú oore ni àbí ìsòrí aburú tó ṣẹlẹ̀ sí ni wọ́n fi ha ẹsẹ̀ rẹ̀ kú wọ́n fi gbé epo rẹ̀ ga ẹgẹ́ tí bàbí oore ni nǹkan àkọ́kọ́ tá a fẹ́ kí yóò ṣe nìyẹn tí n bá ba rẹ̀ lórí àárẹ̀ kódà gbà pé bọ́lọ̀ sí kádàrá nìyẹn àárẹ̀ yẹn kì í ṣe pé bóyá mímọ̀ sí o kì í ṣe pé bóyá òun ló ń fà fún rẹ̀ òun ọlọ́run ló kádàrá pé yóò ṣẹlẹ̀ sóhun tó ń ti bí ṣe ń ṣe ìgbìyànjú pé kóun mọ́ sáré bí ṣe ń lo oògùn eléyìí nílò yìí bí ṣe ń gba abẹ́rẹ́ yìí ní gba eléyìí torí kí ni ń prevent ààrẹ kó níbi kí ni ààrẹ pé kó mọ sáré àmọ́ tó ti bẹ́ẹ̀ náà kuma ọlọ́run kádàrá pé kí ni ó máa sáré yẹn kó wá gba kádàrá ọlọ́run bá pé bọ́lọ̀ sí kádàrá nìyẹn. nǹkan àkọ́kọ́ nìyẹn nkẹ́lẹ́ kejì naam. èyí ké naam tí o ara rẹ̀ ni bẹ́ẹ̀ àárẹ̀ tán sọ láàrin yìí tán sọ ní àdìsí ilé yìí àwọn inú ọ̀rọ̀ Albani láàrin yìí àárẹ̀ tó dáyàn gúnlẹ̀ ṣẹ́gẹ́dì wa àárẹ̀ tó dáyàn gúnlẹ̀ èyí tẹ́ ń sọ yẹn náà òun náà àárẹ̀ ni ọ̀rọ̀ ni fi kulubihim maradun àárẹ̀ kí lélẹ́yìí àárẹ̀ nifak kúfùrù àárẹ̀ títí kí ni zandaka ṣẹ́gẹ́dì wa bi nílé òun náà lóògùn kí lóògùn tiẹ̀ ó ní kí o para sọ́dọ̀ lọ́ba subhanahu wa ta'ala kó fọ ẹ̀mí ẹ̀ máa kó bí àárẹ̀ ni ẹgẹ́ ti bá wọn bẹ́ẹ̀ àárẹ̀ kan sọ láàrin yìí tábà fi mú àdìsí yìí wá ó ní àárẹ̀ títí kí ni èyí tó dá ẹ̀gúnlẹ̀ tó fẹ́ jẹ́ okùnfà ikú tẹ́lẹ̀ dábàá à ń sọ̀rọ̀ nípa kí ni àkàmù jana'iz ni àbí bẹ́ẹ̀ àdìsí yìí tábà ní dọ̀rọ̀ yìí kò sí nǹkan tí ò lè já sí ó lè jẹ́ àárẹ̀ ọkàn ó lè jẹ́ àárẹ̀ tààrà tó dáhùn gúnlẹ̀ kò sí ètò ìrúbọ sínú rẹ̀ ẹgẹ́ tí wọ́n àmọ́ àárẹ̀ títí ọkàn yẹn oògùn tiẹ̀ òun náà ni kí yóò padà sọ́dọ̀ Ọba subhanahu wa ta'ala ẹni tó jẹ́ kèfèrí ni tí ó ní àárẹ̀ nínú ẹ̀mí rẹ̀ ẹni tó jẹ́ mùnáfíkí ó láàrẹ̀ nínú ẹ̀mí rẹ̀
ẹni tó jẹ́ kíni mushriki ó ní àárẹ̀ nínú ẹ̀mí rẹ̀ kí ló ogun tiẹ̀ ní kíni ó padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala bẹ̀tẹ̀ àárẹ̀ tán sọ náà àdìsí eléyìí ni àárẹ̀ tó dáhùn gbọ́lẹ̀ múmìnì lẹ́yìn kése kèfèrí múmìnì ní kése munafiki ẹni rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá sáré àárẹ̀ ilé náà sọ láàrin àbí nǹkan aburú kan bá bóyá ọmọ rẹ̀ kú bóyá rẹ̀ jóná bóyá wọn jí mọ́tò rẹ̀ gbé ẹgẹ́ tí bàbí gbogbo nǹkan bí àwọn àjálù yẹn kọ́lọ̀ kú làwọn bẹ́ẹ̀ ìkan wá ṣẹlẹ̀ sínú rẹ̀ ó wá sí sùúrù dọ̀rọ̀ ònà pèlè ẹgẹ́ tí bàbí wallahu alam. nkẹ́lẹ́ kejì wàyàmbági alẹ́ ọ̀ràn yẹn ni fún aláàrẹ̀ an yakuna bayna al-khawf war-raja kó máa bẹ láàrin ìbẹ̀rù kó máa bẹ láàrin ìpayà ìbẹ̀rù bójó àti ìran kan rahma ọlọ́ọ̀ba yóò máa bẹ̀rù ọlọ́ọ̀ yóò máa bẹ̀rù ìyà látàrí àwọn òwò ẹ̀ṣẹ̀ tí ń ṣe tẹ́kẹ́dùbà àwọn òwò ẹ̀ṣẹ̀ tí ń ṣe yẹn yóò máa bẹ̀rù ọlọ́ọ̀ àwọn ẹ̀ṣẹ̀ mi mà ní ẹ̀ṣẹ̀ mi má pọ̀ ọlọ́ọ̀ wọ́n máa jẹun kú báyọ̀ ọlọ́ọ̀ ṣàánú mi wọ́n jẹun fẹ̀ṣẹ̀ wọ́n jẹun gbé ẹ̀ṣẹ̀ yìí pàdé rẹ̀ ọlọ́ọ̀ yóò máa bẹ̀rù yọ ọlọ́ba pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tí ń ṣe kò tún wá ní jẹ́ pé yóò máa bẹ̀rù nìkan tẹ́kẹ́dùbà bi kò ní jẹ́ pé yóò máa bẹ̀rù nìkan ẹ láǹtí karatu lọ yóò fi kíni yóò tún máa ṣe tí a ń pè ní àrọ̀jà yóò máa ṣe tí a ń pè ní rọ̀jà yóò máa ṣe tí a ń pè ní kíni àrọ̀jáù ṣẹ́gẹ́tì bábí so yóò máa ran kan ìkẹ́ ọlọ́wọ́ bá pẹ̀lú ṣẹ́ẹ̀rì tí ń ṣe adẹ máa bẹ̀rù ìyẹ́ ọlọ́run ọba pẹ̀lú kíni pẹ̀lú iṣẹ́ bìtìǹsì yóò wà láàrin méjèèjì nìyẹn láàrin arraja'u àti kíni alkhawf tẹ́gẹ́ dìbò láàrin arraja'u àti kíni alkhawf ó máa wà láàrin méjèèjì ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń ṣe á máa bẹ̀rù ìyẹ́ ọlọ́ba pẹ̀lú ìṣẹ̀ yẹn iṣẹ́ rẹ̀ yóò máa ṣe kíni yóò máa fi ran kan rahama ọlọ́ọ̀ba ní mọ́mẹ́ntì tó wà láàrin lórí ààrẹ yẹn wọ́n láti máa da nǹkan méjèèjì papọ̀ ṣẹ́gẹ́ dìbò wọ́n láti so nǹkan méjèèjì papọ̀ yakhafu iqaba Allahi ala dhunubihi yóò máa bẹ̀rù ìyà ọlọ́ọ̀ba lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ wa yarju rahmata rabbihi àdè máa ran kan rahama ọlọ́ọ̀ba pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí ń ṣe kí lè rí eléyìí lè hadithi na Anas torí hadithi Anas bin Malik radiyallahu anhu ana sọ pé ananabi sallam dakhala ala shaabin ó wọlé ti ọ̀dọ́ kan inú àwọn sàbí àná Muhammad sallam inú àwọn sàbí rẹ̀ wa huwa bil maut ẹni yìí ó wà nípò pé ń kó kàkúrò ó ti fẹ́ ṣaláìsí látàrí àárẹ̀ tó ṣe àárẹ̀ ni o àárẹ̀ yẹn wá jẹ́ àárẹ̀ ajẹ́lì ó wá ṣe dédé gbàtà níbi sísè ni tó wọ ọ̀dọ́ rẹ̀ fakọ́l àníbi sọ pé kayfa tajiduk báwo ló ṣe ríra rẹ̀ sí báyìí bó lára ṣe báyìí bó lára tún ṣe kọ́l arákùnrin yẹn ni wàláhì ya Rasulallah mo búra ìrì òjíṣẹ́ ọlọ́run ọba inni arjulaha èmi yẹn kan ọlọ́run mo wọ́n kan ìkẹ́ ọlọ́run ọba látàrí àwọn iṣẹ́ rere tí mo ń ṣe mo ń fi ìran kan àánú ọlọ́run rahama ọlọ́run wa inni akhafu dhunubi àmọ́ kúmọ́ ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi tún bà mí mo ń bẹ̀rù àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣe bóun ní ṣe bọ́ ọlọ́run bá pàdé sọ́lọ́ bóun ní jẹ́mí yà pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣe yìí múmẹ́ǹtì yẹn nǹkan méjì ti ń bẹ̀lẹ́ mi rẹ̀ nìyẹn tí ń rò lọ́wọ́ tàbí mi fi wọlé. faqala rasulullah sallam anibi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wípé la yajtami'ani fi qalbi abdin fi mithli hadha al-mawtin
kò ní kójọ sínú ọkàn ẹrú kan nínú àpèjúwe àsìkò tó wà yìí fi mithli hadha al-mawt nínú àpèjúwe àsìkò tó wà yìí dídí àsìkò tó wà yìí àsìkò tó bára rẹ̀ yìí nínú àárẹ̀ tó lágbára yìí tó náà ti rí pé tábàsì kú ni fóun báyìí kí nǹkan méjèèjì wá kójọ sínú ẹ̀mí rẹ̀ kó máa ro illa a'tahu Allahu ma yarju àti kọ́lọ̀ wọn bá fún ní nǹkan tí ń ranka kí ni ranka rahama ọlọ́ọ̀ba pẹ̀lú kí ni fi ranka rahama yẹn iṣẹ́ rẹ̀ tó ṣe bákan náà wa amanahu mimma yakhaf adé filaya balẹ̀ yóò fún ní amúnú yóò filaya balẹ̀ kó níbi kan tí ń páyà kí ni ń páyà ìyà ọlọ́ọ̀ba pẹ̀lú kí ni pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ tí ń ṣe àbí tọ́lú filaya balẹ̀ ń bẹ̀ ẹ̀ríkà àdìsí yìí nìsín ó kọ́ wa nípa pé kí ẹ̀ mọ̀ bẹ̀ láàrin kí ni bayna al-khawfi wa raja bayna al-khawf wa raja bal kìí ṣègbà tí múmi ní bá bára rẹ̀ lórí kíni lórí ààrẹ ní o ma wà láàrin bayna al-khawf wa raja gbogbo àsìkò afẹ́kẹ́ ẹ̀ mọ̀ bẹ̀ láàrin ìpayọ̀ Ọlọ́run ba àti ìran kankẹ́ rẹ̀ gbogbo bá tẹ́ kí orí nìyẹn. mùrùgbẹ́ gẹ́tẹ̀ bá so ẹni láti mọ̀ bẹ láàrin al-khawf àti ar-raja ilé ni manhaj ilé ni akida ahli sunna yàpá sáwọn khawarij àtàwọn murji'a àwọn murji'a àwọn máa ń lo ahadith tó jẹ́ kí ni ahadith al-khawf àwọn ahadith ar-raja àwọn àdìsí kan sọ̀rọ̀ nípa kí ni kéèyàn máa kan ìkẹ́ ọlọ́ọ̀bá nìkan zalla wọn wá ní fi àdìsí al-khawf kí wọ́n lẹ́pọ̀ mọ́ àdìsí ar-raja wọn lọ́ mọ̀ sí bàjẹ́ yóò máa wùwà bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ nítorí pé àṣàṣe pé bí ó ti ní ìmánì yóò mọ̀ wípé torí náà ìmánì òun ó ti tán ó ti tó fóun ìwà bàjẹ́ tóun ṣe yẹn kò lè pa ìmánì òun la kò lè affect ìmánì òun àwọn àdìsí rọjá nìkan ní kò máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ìran kàlásán kò sí khawf ilé ní ṣiṣẹ́ àwọn murji'a bẹ̀tẹ̀ àwọn khawarij àwọn mú ahadìsí rọjá ahadìsí wa'id àwọn àdìsí ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rù àdéhùn ìyà fẹ́ni tó bá ṣe nǹkan kan tó jẹ́sẹ̀ àwọn ń lo àdìsí nìkan wọ́n fi àdìsí rọjá kalẹ̀ pẹ̀lú àdìsí wàhídì ni àhádìsí al-khawf wọ́n máa fi ń kéfèrè murtakibul kaba'ir kabira ẹ̀ tí ń wú ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn gbá jáde ibi tó rọ̀ mọ́ khawf nìkan wọ́n mú dání wọ́n fi rọjá kalẹ̀ ṣé ń gẹ́tì ọ̀rọ̀ ìbáyìí àwọn ahli sunna wa dá méjèèjì papọ̀ pé rárá mistake ńlá ni kò gba ìtúrọ̀mọ́ khawfu nìkan kò gbà mú láì sí rọjá mistake ńlá ni kò gba rọjá nìkan kò gbà mú láì sí khawfu wọn láti dá méjèèjì papọ̀ kẹ́kẹ́ dìbò àbí wọn láti dá méjèèjì papọ̀ ni ìwúlò yẹ kó lágbára jù tí khawfu yẹ kó lágbára jù rọjá ni àbí rọjá yẹ kó lágbára jù khawfu lọ ilé náà àwọn afa sọ̀rọ̀ lórí ilé náà gidi gan tí abala títí ìran kan ló yẹ ká fún lágbára jù ní àbí abala tí tó rọ̀ mọ́ ìbẹ̀rù méjèèjì ni yóò ṣe o àmọ́ yóò ìkó lágbára jù kan lọ àbẹ́ ẹ̀kọ́ ni tó ṣe kò sèmí inṣàlá inú tíra rẹ̀ sharhu al-arba'ina an-nawawiyya rẹ̀ afa mọ́ wà láyé wa ṣẹgẹ́dùn tàbá débi bẹ̀ inṣàlá ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa tó rọ̀ mọ́ ìwúlò ẹ̀kú lágbára jù ní méjèèjì dawla àwọn khawarij dawla tí wọn máa ń pààyàn sí ni àwọn ọmọ pààyàn ni torí pé kẹ́ni tó bá wù ẹ̀ṣẹ̀ kékeré kan ó ti di kèfèrí wọ́n sì pa ni
dawla àwọn murji'a ìyẹn máa di pòkì ni àwọn oríṣiríṣi ìwà bàjẹ́ ló máa gbòòrò inú dawla àwọn murji'a tẹ́gẹ́ dìbò inú dawla àwọn murji'a ẹ̀rí àwọn apààyàn àwọn agógó àwọn adáná àwọn òmùtínì ẹgbẹ́ tàwọn ẹni zìnà ni ẹgbẹ́ àwọn abọ́kùnrin lónìí ẹgbẹ́ àwọn abóbìnrin lónìí òbí tí ń bóbìnrin ẹ̀rí ẹgbẹ́ tiwọn ẹ̀rí ẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ lẹ́rìí ẹgbẹ́ àwọn òmùtínì ẹgbẹ́ àwọn ajẹrìbáni ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tí báwọn oríṣiríṣi ẹgbẹ́ ilẹ̀ máa rí inú dawla àwọn murji'a dawla àwọn khawarij kuma àwọn máa pààyàn tiwọn ni yóò di pé ìlú bó bílù ṣe tóbi tó kù wá ní sẹ́ni bọ̀dí nílùú ma wọ́n ti pa gbogbo àwọn yẹn kan gẹ́gẹ́ bí báwọn àmọ́ dawla ahli sunna ńkọ́ dawla ahli sunna dawla ni tó máa kú fún